Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe. God bless you. Awon Iyawo ilé Alagbere wọn lele. Mo wà lórí show kan ní last week. Ẹ má bínú sharp ni. Ẹjọ má nǹkan tó bá jẹ́ lálùbáríkà obìnrin àtọkùnrin bá mi share show ìjọ. Bá mi share, bá mi send sọ́dọ̀ àwọn tí mo rán sí. Mo wà lórí show kan mo kàn lúgọ. Ó wá ẹnìkan bá ṣà ń gbé ẹyin àwọn obìnrin tó ń yàlè, ó bá ń gbé wọn ṣépè. Ẹyin àwọn olórí burúkú kan, kíní kan, wọ́n ṣàgò ṣépè. Obìnrin kan ṣe bọ́tà pé ẹ má gbá wọn ṣépè mọ́. Kíní kan, obìnrin tó wà lé ọkọ tó bá ń yàlè. Ẹ̀yin mọ̀ nǹkan tójú ẹ̀ rí tó fi ń yàlè ni. Àwọn èèyàn bá níbi kí lórí o irú òun báyìí ọkọ òun ò wà responsible, ọkọ òun ò ṣe gbá, ọkọ òun ò ṣàwo, òun lòun manage, lòun máa sanwó lé, lòun máa san gbogbo ẹ̀, lòun máa take care àwọn ọmọ. Àwọn ìkéré tó kúrò ń bẹ̀ òun fẹ́ máa ṣí káàkiri, òun ò lè máa bímọ káàkiri, òun ò lè máa ṣe kinní kan. Ẹ jọ̀ọ́ nínú mindset mi mo wá wò pé wàá gbà mí ni. So ẹni tó ń tọ́jú ẹ níta yẹn ọkọ ẹnìkan ni, ọkọ ọlọ́kọ lẹ́ni yẹn tó náà níyàwó ńlé, ó dẹ̀ wàá fi bùkátà àti ẹ̀ lẹ́ẹ̀lé. Àwa máa gbé súnmọ́ wọ ọmọ bó ṣe máa gbé lórí mọ́. Ó ti rẹ́ni yẹn bí múgùn, ó fẹ́ ni yẹn tọ́jú àwọn ọmọ títí ẹ̀, ẹni yẹn náà bá sùn, ọkọ ẹ̀ náà máa bá sùn. Ẹjọ́ tóyún bá wá dé, ta ló máa gbóyún yẹn fún náà? Ẹjọ́ mo kàn rò ó ni pé so tó bá wá lóyún yẹn ṣáwa lọ gbóyún fárata ni àbá gbé fọ́kọ, àbí àwa tún dà pọ̀ mọ́ ọmọ tọ́. Ṣé káwọn obìnrin kan lọ́kàn, àwọn obìnrin kan ya wèrè. Èmi ìwọ báwọn yẹn ṣe máa gbójú tó bẹ́ẹ̀ tó wà nílé ọkọ tó ń pè ẹ́ níyàwó Mrs. Ẹ dákun ẹ̀yin Ajike, ẹ bá mi share eléyìí o. God bless you. Àwọn Iyawo ilé Alagbere wọn lele. Mo wà lórí show kan ní last week. Ẹ má bínú sharp ni. Ẹjọ má nǹkan tó bá jẹ́ lálùbáríkà obìnrin àtọkùnrin bá mi share show ìjọ. Bá mi share, bá mi send sọ́dọ̀ àwọn tí mo rán sí. Mo wà lórí show kan mo kàn lúgọ. Ó wá ẹnìkan bá ṣà ń gbé ẹyin àwọn obìnrin tó ń yàlè, ó bá ń gbé wọn ṣépè. Ẹyin àwọn olórí burúkú kan, kíní kan, wọ́n ṣàgò ṣépè. Obìnrin kan ṣe bọ́tà pé ẹ má gbá wọn ṣépè mọ́. Kíní kan, obìnrin tó wà lé ọkọ tó bá ń yàlè. Ẹ̀yin mọ̀ nǹkan tójú ẹ̀ rí tó fi ń yàlè ni. Àwọn èèyàn bá níbi kí lórí o irú òun báyìí ọkọ òun ò wà responsible, ọkọ òun ò ṣe gbá, ọkọ òun ò ṣàwo, òun lòun manage, lòun máa sanwó lé, lòun máa san gbogbo ẹ̀, lòun máa take care àwọn ọmọ. Àwọn ìkéré tó kúrò ń bẹ̀ òun fẹ́ máa ṣí káàkiri, òun ò lè máa bímọ káàkiri, òun ò lè máa ṣe kinní kan. Ẹ jọ̀ọ́ nínú mindset mi mo wá wò pé wàá gbà mí ni. So ẹni tó ń tọ́jú ẹ níta yẹn ọkọ ẹnìkan ni, ọkọ ọlọ́kọ lẹ́ni yẹn tó náà níyàwó ńlé, ó dẹ̀ wàá fi bùkátà àti ẹ̀ lẹ́ẹ̀lé. Àwa máa gbé súnmọ́ wọ ọmọ bó ṣe máa gbé lórí mọ́. Ó ti rẹ́ni yẹn bí múgùn, ó fẹ́ ni yẹn tọ́jú àwọn ọmọ títí ẹ̀, ẹni yẹn náà bá sùn, ọkọ ẹ̀ náà máa bá sùn. Ẹjọ́ tóyún bá wá dé, ta ló máa gbóyún yẹn fún náà? Ẹjọ́ mo kàn rò ó ni pé so tó bá wá lóyún yẹn ṣáwa lọ gbóyún fárata ni àbá gbé fọ́kọ, àbí àwa tún dà pọ̀ mọ́ ọmọ tọ́. Ṣé káwọn obìnrin kan lọ́kàn, àwọn obìnrin kan ya wèrè. Èmi ìwọ báwọn yẹn ṣe máa gbójú tó bẹ́ẹ̀ tó wà nílé ọkọ tó ń pè ẹ́ níyàwó Mrs.